lẹ́nìí lórí ètò wa artist of the week òdù tí kì í ṣàìmọ̀ fólókò lẹni tí màá sọ̀rọ̀ nípa ẹ̀. ẹ̀dá kan tó tọ̀ pẹ̀lú ìtàn ni wọ́n jẹ́ tán ti wà nídìí iṣẹ́ tíátà tàbí iṣẹ́ òṣèré ó ti lé lógójì ọdún tó lóyìnbó ń pè ní 40 years kò dẹ̀ síbì kankan lágbàáyé tí wọ́n ti mọ̀ wọ́n pẹ̀lú iṣẹ́ yìí. ẹ wo iṣẹ́ tíátà ò tí ì pé tá a bá dárúkọ wọn lára òṣèré ilẹ̀ yìí. She belonged to the group of veterans in the entertainment industry. Ta wá ní òṣèré ọ̀sẹ̀ yìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Clara Nneka Olúwatóyìn Fọláṣadé Chukwurah tọ́pọ̀ ènìyàn mọ̀ sí Clarion Chukwurah lòṣèré ọ̀sẹ̀ yìí lórí ìkànnì IPTV YouTube channel. Ẹ má gbàgbé láti láìkì fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí YouTube channel wa. Káwa tó wọnú ìtàngbésí ayé Clarion Chukwurah nísànsán ẹ jẹ́ ká wo fọ́rọ̀ kan Clarion Chukwurah ti kópa. kí ló dé kí ló ṣẹlẹ̀ ta ló rú ẹ̀yìn sábùkù tẹ̀ wọ́n jẹ́. ọba wa lọ́wọ́ wa níṣẹ́ ọba wa Jáde Sọ́lá. ìgbà gidi gbà yìí kan náà. ọba Jáde Sọ́lá. bẹ́ẹ̀ni ẹsẹ̀ wọlé wọlé. ṣé gbogbo wa la ní lágídí gbà bí gbogbo wa kọ́. ọlọ́yẹ̀ parapọ̀ yìí wọ́n ń ṣe lásán ni wọn ò lè ṣe nǹkan kan. wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ òní ọjọ́ ọjà ni. àwa àwa nájà lónìí o àwa dúró de àwọn ọ̀ránṣẹ́ ọba Jáde Sọ́lá ni. ọlọ́yẹ̀ parapọ̀ yìí ọmọdé wọn tó fojú di ọ̀sẹ̀ lásán ni wọn ò lè ṣe nǹkan kan fún ọmọ dá wọn láìrọ́ ni wọ́n ń pa. ọba Jáde Sọ́lá ó ní ọ̀rọ̀ ọ̀run ni àwọn wọn máa rán àwọn ẹrú rẹ̀ wọ́n máa wá sí àárín ìjà kí wọ́n wá máa jẹjà. ìpinnu èmi àti àwọn olóyè ẹgbẹ́ mi sì ni wípé ọjọ́kọ́jọ́ tí ọba Jáde Sọ́lá tí ó bá tún gbójú gbóyà tí ó rán àwọn ẹrú rẹ̀ kí wọ́n wá sí àárín ìjà kí wọ́n wá jẹjà ọjọ́ yẹn yọjọ́ òní ni èní lọ́jọ́ pé o. olóyè parapọ̀ yìí ewúrẹ́ wọn tí wọ́n rán wá ti dẹran àmúso àgùntàn wọn tí wọ́n rán wá ti ń bẹ nílé wọn tó bẹ́ẹ̀ irọ́ ni wọ́n ń pa. tí kùmọ̀ tí kóńdó tí àdá la wá sọ́jà lónìí o. tí àwọn ẹrú ọba Jáde Sọ́lá tí wọ́n bá débi lónìí mo fẹ́ kí a ṣe wọn lọ́ṣẹ́ mo fẹ́ kí a lù wọ́n lù bọ́lẹ̀ kódà mo fẹ́ kí a gbẹ̀jẹ̀ lára wọn. olóyè parapọ̀ yìí bàbá ọdún ní balẹ̀yìn rẹ̀ ìwọ ni kò sẹ́lọ̀ mi. gidigbo 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 ó yá ẹ tẹ̀lé mi ká wá lọ gba kóńdó. olóyè parapọ̀ yìí bàbá balẹ̀ gẹ́gẹ́ àwọn ọ̀bẹ̀rù ọ̀gá ọ̀bẹ̀rù ọ̀gùn ọ̀gùn balẹ̀ gẹ́gẹ́ ọ̀gùn balẹ̀ gẹ́gẹ́ àwọn ọ̀bẹ̀rù ọ̀gá ọ̀bẹ̀rù ọ̀gùn ọ̀gùn balẹ̀ gẹ́gẹ́ ọ̀gùn balẹ̀ gẹ́gẹ́ àwọn ọ̀bẹ̀rù. àbí Clarion Chukwurah lọ́jọ́ 24 oṣù keje ọdún 1964 that is 24th of June 1964 ìlú Èkó ni wọ́n bí wọn sí bó tilẹ̀ jẹ́ pé ọmọ ìpínlẹ̀ Anambra ni wọ́n. àwọn sì nìkan lọ́mọbìnrin nínú ọmọ mẹ́rin táwọn òbí wọn bí. wọ́n lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn nílùú Èkó lẹ́yìn náà ni wọ́n lọ sí iléèwé Queen of Rosary College nílùú Onitsha. ẹ jẹ́ kí n sọ ìrìn àjò kékeré wọn lẹ́kùnrẹ́rẹ́ láti ìgbà tí wọ́n ti bí wọn títí tán fi pé ọmọ ọdún 11 tó lóyìnbó ń pè ní 11 years náà fi wà nílùú Èkó. láàrin ọdún 11 sí 14 that is 11 to 14 náà fi wà lábá lónìjà. láti 14 years sí 19 years wọ́n fìyẹn wà nílùú Ìbàdàn. bàbá Clarion Chukwurah kú nígbà tó wà lọ́mọ ọdún 11 tó lóyìnbó ń pè ní 11 years. ikú bàbá wọn dá ìrìn àjò ayé wọn rú. IPMI ẹ jẹ́ kí n sọ lóyìnbó. I lost my father at age 11. This incident completely shattered me. My father was the center of my life when he died. Everything just fell apart. Lóòótọ́ ni Clarion Chukwurah studied acting and speech at the Department of Dramatic Arts lọ́gbọ̀n Báfẹ́mi Awólọ́wọ̀ University. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ bí ìrìn àjò wọn sídìí iṣẹ́ tíátà ṣe bẹ̀rẹ̀ gan-an. Clarion Chukwurah ti ní èròǹgbà
láti di òṣèré láti ìgbà tán ti wà lọ́mọ ọdún 5. ẹ jẹ́ kí n sọ lóyìnbó lẹ́ẹ̀kan sí i. I had my focus very early that I wanted to be an actress. I was 5 years old and my father was still much alive when I decided that I wanted to be an actress. My father had a driver that used to take us to the cinemas. So, I was seeing all those 20th Century Fox movies and other legendary Hollywood movies that inspired me. I was also inspired by Michael Jackson and all those stuffs that I used to watch on TV when I was a kid. Gbogbo ẹni tó bá mọ Clarion Chukwurah dáadáa, wọ́n á mọ irú ìfẹ́ tí wọ́n ní sí olóògbé Michael Jackson. Clarion Chukwurah described Michael Jackson as her idol that she loved so much. Wọ́n ní táwọn bá ní orí ọ̀fẹ́ láti rí olóògbé Michael Jackson nígbà tó wà láyé, wọ́n láwọn ìbàjẹ́ kó mọ irú ìfẹ́ táwọn ní sí i. Mò ń bọ̀. Ẹ jẹ́ kí n lọ bá gbogbo yín ẹ wá wọlé agbára yín lọ kólúkálùkù lọ máa sa oògùn kóògùn tó bá mọ̀. Mo dẹ̀ ṣèlérí fún yín lẹ́nu wípé tí n bá lọ bá Jáde Sọ́lá kí ilé ọ̀la tó mọ́ tí ẹ kò bá ṣí ọ̀fọ̀ Jáde Sọ́lá tí ẹ kò bá ṣí ọ̀fọ̀ Jáde Sọ́lá sẹ́ẹ̀ kí ẹ yọ mí lóye párakò yìí lágídígbà. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe o. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe o. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe. A ò ṣàwó ọ̀dàlẹ̀, a ò ṣàwó èké. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe o. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe. A ò ṣàwó ọ̀dàlẹ̀, a ò ṣàwó èké. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe o. Àwọn tó sùn wọ́n lájọ́ ṣe. Ayé burú lónìí o bí dàdà ń bìrí forí sọ́gí àdàfẹ́kù. Jẹjẹrẹ ń wà gbàgbà ìbálà gidi kò tí wọ́n fìdí kò dí. Aláṣẹ ìwé wà fúnjọ́rọ́ títí. Ọ̀dẹ̀ wà sẹ́kù òru. Àwọn ìjà gbówó lẹ́yìn ọ̀hún. Ejò yìí kọ́mọdé yọ̀yọ̀yọ̀ jẹun. Ẹyin ìyá mi ò sùn. Ẹyin wọn kó ní ayédè lọ́wọ́. Àfàìfún ní ilé ìwé. Kò jí ẹran lọ́wọ́ ẹni. Ẹyin náà dídí wẹ́wẹ́. Tí sọ́dí aláìgbọràn dàgbò. Jáde Sọ́lá. Jáde Sọ́lá. Jáde Sọ́lá gbẹ́dẹ́ tó wojú ẹ̀kú láì fi gẹ́gẹ́ sí. Kò ní pa. Kò ní pì. Kí Jáde Sọ́lá dáná ọ̀rùn kẹ̀kẹ́. Ẹ ní jáwọ́, màá wá sọ fún yín wípé màá fi mú yín fọ́ fèrè. Àwọn akọjú omi nítorí afárá. Àwọn ẹṣin ní sáré gẹ́lẹ́tẹ̀ wọ̀lú. Ìgbóòrìn kọ́ pọ̀kù lọ́rùn. Àwọn ìdìgbàlù rẹ̀ èmi ò rà. Ikú là ń gbọ́dọ̀ yí o èmi ò rà. Àwọn ìdìgbàlù rẹ̀ èmi ò rà. Ikú là ń gbọ́dọ̀ yí o èmi ò rà. IPMI mo tẹ̀síwájú o. Clarion Chukwurah bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà pẹ̀lú nǹkan tó lóyìnbó ń pè ní stage and television ní ìlú Ìbàdàn. She said, and I quote, "I started with all the 3 tiers that are relevant today, including the Yoruba and English theatre, and then the television. I was a 14-year-old girl on the stage of the Department of Theatre Arts, University of Ibadan. My first time on stage was in 1979 when I played house girl in Bode Showande's play, and between September and October 1979, I was shuttling between the stage and television." IPMI Clarion Chukwurah kúrò lórí ìtàgé Bode Showande, bẹ́ẹ̀ ni wọ́n á tún darapọ̀ mọ́ ẹgbẹ́ Victor Ashaolu Theatre tó ń Jùmọ̀kẹ́ Payne Rehearsal lọ́gbà NTA Ìbàdàn. Gbogbo ìrìn àjò yìí
ló sọ Clarion Chukwurah dògbóǹtarìgì ajáfáfá òṣèrébìnrin. ẹ wò ó ní ìgbà tí ìrìn àjò iṣẹ́ tíátà bẹ̀rẹ̀ fún Clarion Chukwurah, ìyá Clarion Chukwurah ni ò fọwọ́ sí o. láàrin ọdún méjì Clarion Chukwurah kúrò lọ́gbà fásitì Ìbàdàn tó sì gbà sọ́gbà fásitì Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́. ọ̀jọ̀gbọ́n Báyọ̀ Ọdúnnẹ́yẹ bá ìyá wọn sọ̀rọ̀ pé Clarion Chukwurah ní ọjọ́ ọ̀la nídìí iṣẹ́ tíátà. ṣé kí n má tàn yín, ìtàn tó rọ̀ mọ́ ìrìn àjò iṣẹ́ tíátà fún Clarion Chukwurah pọ̀ gan gbà. IPMI mi ò lè sọ́tàn o. I gave birth to you. Junior, where did I go wrong with you? Oh, please, mother. If I didn't know any better, I would think that this your dramatic display would sway me. But it doesn't. You know why? Because you are just like him. I am not like him. Has he finally clipped your wings? I am alive. This is temporary. Wings grow back. Nobody bends Nkechi Ichimakinde. How long do you plan on staying? I don't even want to be here, so I don't know. Well, in that case, for whatever it's worth. IPMI ẹ jẹ́ ká ṣe báyìí. ẹ jẹ́ kí n dárúkọ àwọn tí Clarion Chukwurah gba ọ̀dọ̀ wọn kọjá kó tó di ògbóǹtarìgì òṣèré. IPMI mo bẹ̀rẹ̀ látòrí ọ̀jọ̀gbọ́n Olúwọlé Ṣóyínká, that is Professor Wọlé Ṣóyínká. bákan náà ni màá dárúkọ Professor Ọlábalógun, Tom Fred Agbéyẹgbì àti ọ̀jọ̀gbọ́n Báyọ̀ Ọdúnnẹ́yẹ. ṣé kí n má tàn yín, díẹ̀ lára àwọn ọ̀jọ̀gbọ́n tí Clarion Chukwurah gbara wọn kọjá ni mo dárúkọ yìí. ẹ jẹ́ kí n wá dárúkọ àwọn iṣẹ́ orí ìtàgé tí Clarion Chukwurah kópa nínú wọn. IPMI mo bẹ̀rẹ̀ látòrí Camwood on the Lead níbi tí wọ́n ti kó ipa Mojí. iṣẹ́ tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká kọ tó sì darí ni èyí ni wọ́n ṣe àfihàn rẹ̀ ní National Theatre ní Ìgànmú nílùú Èkó. ṣé kí n má tàn yín, iṣẹ́ yìí ló lànà fún ipa tí Clarion Chukwurah kó nínú Money Power. mo sì ń bọ̀ ń bẹ̀ yẹn mi tí ì dé. ṣùgbọ́n iṣẹ́ Money Power ló tún lànà fún ipa tí Clarion Chukwurah kó nínú iṣẹ́ Fred Agbéyẹgbé tí àkọlé rẹ̀ ń jẹ́ The King Must Dance Naked tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. kì í ṣe ìròyìn mọ́ pé sinimá Money Power ló mú Clarion Chukwurah àti gbajúgbajà olórin jùjú ni Shina Peters pàdé ara wọn. bó tilẹ̀ jẹ́ pé Clarion Chukwurah láwọn ò bànújẹ́ pé àwọn pàdé Shina Peters o, ṣùgbọ́n wọ́n ní ìbànújẹ́ àwọn dé nígbà tí àwọn lóyún fún Shina Peters. bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn lóyún on the promise of marriage fún gbajúgbajà olórin jùjú ni Shina Peters. ntọ́ wá jẹ́ kí ìbànújẹ́ wọn pọ̀ rèé. àkọ́kọ́ ni wípé láti ìgbà tí wọ́n ti lóyún ni wọn ò fojú kan Shina Peters mọ́. ìkejì rèé, wọ́n ní oyún táwọn ní nígbà náà sọ wọ́n di ẹni ẹlẹ́yà láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn káàkiri lọ́dọ̀ òbí àti láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nígbà náà. oyún tí Clarion Chukwurah ní fún Shina Peters lọ́dún náà lọ́hùn-ún ni wọ́n fi bí gbajúgbajà darí olórin ni Clarence Peters tóun náà ti wà lẹ́ka amúlùdùn báyìí. tẹ́ ò bá gbàgbé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní olùdarí sinimá àti orin ni Clarence Peters jẹ́. ẹ wò ó, ẹ má jẹ́ kí n sọ jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ Clarion Chukwurah àti Shina Peters. kì í ṣe ìròyìn mọ́ bákan náà pé àwọn ìgbéyàwó tí Clarion Chukwurah ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ló forí ṣọpọ́n o. wọ́n fẹ́ àbúrò gbajúgbajà níṣòwò ni Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá ìyẹn MKO Abíọ́lá tí orúkọ rẹ̀ ń jẹ́ Túndé Abíọ́lá, tí ìgbéyàwó Clarion Chukwurah àti Túndé Abíọ́lá bí ọmọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Brian jáde. lẹ́yìn náà nígbéyàwó náà dàrú tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí o, tí wọ́n sì fẹ́ Fẹ́mi Odùnẹ́yẹ tí ìgbéyàwó náà tún forí ṣọpọ́n bákan náà. wọ́n fẹ́ ọkọ ẹlẹ́ẹ̀kẹta wọn lọ́dún 2016 tí orúkọ rẹ̀ ń jẹ́ Anthony Boyd, eléyìí tó sọ wọ́n di ẹlẹ́rìí Jehovah tó lóyìnbó ń pè ní Jehovah Witness. àǹtí mi, kí ni mo ṣe? ṣé o ò mọ̀ wípé nǹkan tán bá fi sílẹ̀ òun lẹ́nu ewúrẹ́ ń tó?
ọkọ tiẹ̀ ó ń ṣe òkú bàbá ẹ̀ ìwọ tó wá jẹ́yàwó ó kọ́ ò lọ tó bá wá dọ̀la tọkọ ẹ bá wá gbéyàwó mi wálé wàá lọ́kọ ẹ̀ ò dáa. ẹ pẹ̀lẹ́ ìyàwó mi. ẹ pẹ̀lẹ́ mọ́ ẹ káàsán mọ́. ẹ lẹ ẹ kú jòkó. ẹ káàsán mọ́. àwọn bàbá wa ń kọ́. wọn ò sí nílé. mi mọ̀ bóyá ẹ gbọ́ nípa àwọn aṣọ kan tó ń rà lọ́wọ́ mi. aṣọ irú aṣọ wo. aṣọ yẹn mà pọ̀ gan-an aṣọ èèyàn 21 ni wọ́n rà lọ́wọ́ mi. aṣọ 21. bẹ́ẹ̀ni wọ́n wá sanwó èèyàn 6. ẹ jọ̀ọ́ mà ẹni bínú ni mi ì gbọ́ sí i màá wá bẹ̀yìn pé kẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ẹ padà wá torí ó dàbí pé ibi ìnáwó yẹn kò ní wọ́n lọ. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ṣẹ́ni wọ́n á fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan ẹni démọ́lẹ́ ò sọ fún yín ẹ̀ mú pẹ́ mi ìwà nífẹ̀ẹ́ kó dé kẹ́yìn méjèèjì máa jà lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n màá tún wá bẹ̀yìn màá tún rọ̀ yìí bí ẹ ṣe lè bá mi gba owó mi tówó mi lè fi padà wálé ẹjọ́ nítorí Ọlọ́run bẹ̀. ẹjọ́ mà ẹ má jọlẹ̀ fún mi mà ẹjọ́ mà màá sa gbogbo agbára tí mo lè sà máa rí i pé ó sanwó yín fún yín. ẹ ṣé mo dúpẹ́ ó dàrú. ìyá mi ó dàbọ̀ mọ́. àǹtí mi ṣe rí. nítorí tí n bá ń sọ fún yín pé Démọ́lá ń ṣe ń tẹ́lẹ̀ gba ọ̀rọ̀ ẹ̀ láti bíbá ìdébẹ̀ yẹn Démọ́lá lọ gba àwìn aṣọ ó lọ gba àwìn aṣọ fún èèyàn 21 nítorí pé ó fẹ́ yí ẹ̀yìn òkú padà. àǹtí mi táwọn arábíyàn bá wá rí owó san ńkọ́ ṣé Démọ́lá nìkan ló máa dá owó yìí san tá àti ìjẹun láì ṣe pé bóyá Démọ́lá tọ́jú owó kan síbì kan ó ní òun fẹ́ yí ẹ̀yìn òkú bàbá òun tó kú 1962 òun fẹ́ yí padà ní 2003. àǹtí mi èwo ni ti Démọ́lá nínú ọ̀rọ̀ òkú èwo ni ti Démọ́lá. òtítọ́ sùúrù ló máa nà sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. àǹtí mi èdè máa wàá lọ wá sùúrù kú sùúrù ẹ̀ ṣó ti gbọ́ Démọ́lá wá mi wálé kò bá mi àwọn ọmọ ló bá toró wá fẹjọ́ ẹ̀ sùn ó dẹ̀ fohùn sílẹ̀ nǹkan tó gbé mi wá nìyẹn ṣùgbọ́n asọ́lọ asọ́bọ̀ sùúrù náà ni èmi ń lọ ilé mi o. àǹtí mi ẹ ṣé. ọ̀pọ̀lọpọ̀ sinimá ni Clarion Chukwurah ti kópa bóyá ti olóyìnbó àbí ti Yorùbá bákan náà bóyá owó làgbà lọ́dún 1982 bákan náà ni mo dárúkọ sinimá True Confession lọ́dún 1995 IPMI mo dárúkọ sinimá Glamour Girls lọ́dún 1994 sinimá yìí náà jẹ́ sinimá kan tí olóògbé Rẹ̀mí Abíọ́lá ti kópa tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí mo sọ̀rọ̀ nípa sinimá Glamour Girls nínú ètò wa nígbà kan rí èyí tá a ṣe ní ìrántí olóògbé Rẹ̀mí Abíọ́lá eléyìí tó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì IPTV YouTube channel nígbà kan rí Rẹ̀mí Abíọ́lá IPMI bákan náà ni mo dárúkọ sinimá Abuja Connection lọ́dún 2003 kò tán síbẹ̀ o mo dárúkọ sinimá Egg of Life sinimá olókìkí ni apá kìíní àti apá kejì ara àwọn sinimá tó ṣe àfihàn gbajúgbajà òṣèrébìnrin ni Fúnkẹ́ Akíndélé ni Egg of Life jẹ́ tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí bákan náà ni mo dárúkọ sinimá Hustlers lọ́dún 2014 kò tán síbẹ̀ o bákan náà ni mo dárúkọ sinimá Amina lọ́dún 2021 sinimá Àpáyé Mother's Love lọ́dún 2014 tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí mo dárúkọ sinimá The Prince Art lọ́dún 2022 mo dárúkọ sinimá Nnoma lọ́dún 2022 bákan náà ni mo dárúkọ sinimá Drastic Measures lọ́dún 2021 níbi tí wọ́n ti kópa gẹ́gẹ́ bí Evelyn kò tán síbẹ̀ o mo dárúkọ sinimá Cold Heart
lọ́dún 2023. Bákan náà mo tún dárúkọ sinimá In Another Life tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí IPMI mo forí ẹ̀ tì sórí sinimá Covenant lọ́dún 2022. díẹ̀ rèé lára sinimá olóyìnbó PMI. ẹ jẹ́ kí n dárúkọ àwọn àmì ẹ̀yẹ tí Clarion Chukwurah ti gbà nídìí iṣẹ́ tíátà. mo bẹ̀rẹ̀ báyìí. wọ́n gba àmì ẹ̀yẹ àkọ́kọ́ fún ipa tí wọ́n kó nínú iṣẹ́ Ọlá Balógun Money Power lọ́dún 1984. bákan náà ni wọ́n kópa nínú iṣẹ́ tí àkọlé rẹ̀ ń jẹ́ Ripples lọ́dún 1989. lẹ́yìn náà ni wọ́n gba àmì ẹ̀yẹ Best Actress nílẹ̀ Áfíríkà. wọ́n gba àmì ẹ̀yẹ Best Actress of the Year ìyẹn òṣèrébìnrin tó dángájíá jùlọ All Africa Film Festival eléyìí tí wọ́n ṣe lórílẹ̀‐èdè Burkina Faso. tẹ̀rí àmì ẹ̀yẹ yìí ni mo lè sọ wípé ó jẹ́ àmì ẹ̀yẹ tó lágbára púpọ̀ for her to have been awarded Best Actress in Africa. àmì ẹ̀yẹ tó lágbára ni. àmì ẹ̀yẹ yìí ni wọ́n gbà láàrin ọdún 1985 sí 1986 nígbà tó dọdún 1997. àmì ẹ̀yẹ Afro Hollywood Award nílùú London fún ipa tí wọ́n kó nínú sinimá Glamour Girls apá kejì tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. ipa ẹyọ kan tó lóyìnbó ń pè ní one scene péré nípa tí wọ́n kó nínú iṣẹ́ Glamour Girls apá kejì. Tima Awards lọ́dún 2001 Best Supporting Actress in Yorùbá. àmì ẹ̀yẹ kẹrin náà gbà lọ́dún 2001 bákan náà lórílẹ̀‐èdè Mexico Best Actress and Gold for Nigeria àti Levantino Film Festival lórílẹ̀‐èdè Mexico. sinimá Yemọja iṣẹ́ ọwọ́ Ahmed Yerima ni. àmì ẹ̀yẹ Best Actress náà tún gbà bákan náà lọ́dún 2001. kò tán síbẹ̀ o IPMI àmì ẹ̀yẹ karùn-ún rèé tí máa dárúkọ. Africa Cinema Award lọ́dún 2003. àmì ẹ̀yẹ kẹfà rèé lọ́dún 2004 Real Awards Best Actress of the Year Clarion Chukwurah Abiola náà ló gbà. ẹ wo àmì ẹ̀yẹ yapa fún Clarion Chukwurah tí mi ò lè kà tán o. kí wá ní nǹkan tó yẹ ká tún mọ̀ nípa Clarion Chukwurah tí mi tí ì dárúkọ. ẹ jẹ́ ká ṣe báyìí. àwọn náà ní ilé iṣẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Jade Productions. bákan náà ni wọ́n tún jẹ́ alága Clarion Chukwurah Initiative West Africa. ẹ jẹ́ kí n sọ lóyìnbó. Clarion Chukwurah is recognized as the United Nations Ambassador for Peace for her charity works across Africa. òṣèré ọ̀sẹ̀ yìí lẹ̀ ń wò lọ́wọ́ lórí ìkànnì IPTV YouTube channel. kí lẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ lè sọ fún wa nípa Clarion Chukwurah. ẹ má gbàgbé láti drop comment yín sí comment box wa. bákan náà ní kẹ́ ẹ like fídíò wa kẹ́ ẹ dẹ̀ subscribe sí channel wa. òṣèré tó ti ṣe gudugudu méje tó ń ya àyà mẹ́fà nídìí iṣẹ́ tíátà ní Clarion Chukwurah jẹ́. tẹ̀gàn kọ́ wọ́n ti ṣiṣẹ́ ribiribi nídìí iṣẹ́ tíátà. àìmọye òṣèré lóbìnrin ni wọ́n jìjọ lùgbà nídìí iṣẹ́ tíátà tó ṣe wípé àkàkà tán ni wọ́n. ṣùgbọ́n ẹ kàn jẹ́ kí n dárúkọ àwọn 5 péré nínú wọn nítorí àkókò wa. mo dárúkọ olóògbé Rachel Oniga. bákan náà ni mo dárúkọ olóògbé Rẹ̀mí Abíọ́lá. mo dárúkọ Ayọ̀ Adésànyà, Gloria Young àti Eucharia Anuobi. Clarion Chukwurah jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn. bóyá la lè rí sinimá olóyìnbó tó máa làmìlaka tá à ní rí Clarion Chukwurah ń bẹ̀. àdúrà wa ni pé kọ́lọ́run túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. àkọ́túnkún tó ń tagbára kọ́lọ́run bá mi Èdùmàrè kó bá mi fi fún wọn. àmín. kí lẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ lè sọ fún wa nípa òṣèré ni Clarion Chukwurah. ẹ má gbàgbé láti drop comment yín sí comment box wa. mo ti sọ tipẹ́tipẹ́ mo ní àmọ̀ tán bẹ́ẹ̀ la lè sọ ìtàn ìgbésí ayé òṣèré kankan tá a bá fẹ́ sọ lórí ètò wa Artist of the Week láàrin ìṣẹ́jú péréte tán o. ọmọdé gbọ́n àgbà gbọ́n náà ló fi dálẹ̀ ẹ̀fẹ̀. ǹtẹ́ bá mọ̀ nípa ìyá wa ẹ drop comment yín sí comment section wa. èyí lópin Artist of the Week fún tọ̀sẹ̀ yìí àti fọdún 2024. ẹ tún jẹ́ ká pàdé fọ́kọ̀tún ètò Artist of the Week lọ́dún tó ń bọ̀ lágbára bá mi Èdùmàrè. àmín.